ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW ìyún Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹni tí ó gbajúmọ̀ sí MC Oluomo ó mà ti sọ̀rọ̀ lórí àwọn ogun tí wọ́n ń gbé tì àti àwọn tí ó ń bá jà tí MC Oluomo tó sì ti jẹ́ kó di mọ̀ wípé ní ilé ayé tó ń wà yìí òun ti kọ́ ẹ̀kọ́ kan wípé gbogbo ogun kọ́ lèèyàn máa ń jà, gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn ń fèsì sí, gbogbo nǹkan tó bá sì gba ìbínú kọ́ lèèyàn ń fi ìbínú ṣe. Bẹ́ẹ̀ ilé MC Oluomo ló tún jẹ́ kó di mímọ̀ o wípé òun ti rí wípé bí Allah tí ó dá gbogbo ẹ̀dá tó bá wà pẹ̀lú yàn ó ní kò sí ẹ̀dá kan tí ó lè dá yàn dúró láyé. Bẹ́ẹ̀ ìlòdì àwọn ayé lè gbógun ti yàn o, wọ́n lè ṣe ìdájọ́ èèyàn, wọ́n lè sọ ohun tó bá wù wọ́n nípa èèyàn, ṣùgbọ́n ó ní eléyìí kò yí nǹkan tí Allah tó ti ṣe ní kádàrá tó ti kọ, tó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí MC Oluomo tó ń pa lówe yìí tó ń lu ìlú lówe ní àlùlù àgídìgbò yìí inú jẹ́ kí àwọn èèyàn máa wò pé kí ni MC kí ló tún fẹ́ fàyọ àti wípé bóyá ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ láàrin òun àti àwọn kan ló fẹ́ ń kọ ọ̀rọ̀ náà sórí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ ẹ rántí pé ọ̀pọ̀ àwọn ọ̀gá ẹgbẹ́ onímọ́tò ní ìpínlẹ̀ Èkó kan ni wọ́n ń gbógun ti MC Oluomo tí wọ́n ń bá jà tí àárín òun àti wọn ò sì gún régé. Eléyìí igán ènìyàn ó sì máa ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn MC Oluomo àti àwọn alátìlẹyìn àwọn èèyàn wọ̀nyí. Ṣùgbọ́n o MC Oluomo ó ti fi ọgbọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú yìí èyí tí í ṣe ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ọdún yìí the 6th of August 2026 tó ì jẹ́ pé lórí ẹ̀rọ ayélujára Facebook MC Oluomo ní àárọ̀ ọjọ́ tọ́ọ̀sì ni ó lọ gbé ọ̀rọ̀ náà síbẹ̀ láti jẹ́ kó di mọ̀ pé gbogbo ìjà kọ́ lèèyàn jà o, gbogbo ọ̀rọ̀ kọ́ ni èèyàn fèsì sí, gbogbo ọ̀rọ̀ tí ó bá sì gba ìbínú kọ́ lèèyàn bínú sí o, àti pàápàá ohun tí ayé bá wù tán sọ nípa èèyàn, ogun tó bá wù kàn gbé dìde sí èèyàn ní tó bá ti wà nù kádàrá ó ní kò lè ṣaláì má ṣẹ. Èdè òyìnbó ni MC Oluomo fi kọ ọ̀rọ̀ yìí gbà ló sì ṣe kọ ọ̀rọ̀ náà. Ó ní not every battle needs your attention. Sometimes the greatest victory is staying calm while others expect you to react. I have learned that when Almighty Allah is with you, no one can stop what He has planned for your life. People may talk about you, judge you, or even wish you to fail, but they cannot change what Allah has already written. Stay focused on your purpose. Work hard, stay humble, and keep your heart clean. Let your success speak for you. There is no need to argue with people when your progress can speak louder than words. Never compare yourself with anyone because what Allah has written for you will surely come at the right time. May Allah continue to guide our steps, protect us from every evil plan, bless the work of our hands, and fill our lives with peace, good health, favor, and endless blessing. May He grant us success in this life and in the hereafter, and may our trust in Him never be in vain. Àwọn ọ̀rọ̀ tí MC Oluomo tó gbé sórí ẹ̀rọ ayélujára rèé tí àwọn kan tí wọ́n sì ń jẹ́ kó di mọ̀ pé lówelówe ènìyàn MC Oluomo ìlú lùlù àgídìgbò ẹ̀ ó sì ti yé àwọn tí ó ń bá wí.